Africa Content TV. Èmi làbúrò Sisi Quadri. Orúkọ mi ni Ìbámẹ́jì Iftar. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní on the 19 tí wọ́n pè wá pé wọ́n ṣubú níbi tó ti ń heart lọ́wọ́. Àbúrò wa náà dẹ̀ lọ gbé wọn láti ibẹ̀ wá láti location yìí lọ́jọ́ yẹn. Ìjọba tó ń dẹ̀ because on the 18 ó send owó sí wa because 22 ni mọ́mí wa máa pé ìyẹ́ ẹ̀tọ́ so olówó send owó sí wa pé òun fẹ́ kán gbẹ́ kànga gbẹ́ nǹkan kan so ara nǹkan tó ṣe ní last year fún mọ́mí wa ni ìbò ní bọ́ọ̀lù tẹ̀wọ̀n lẹ́yìn òun ló gbẹ́ bọ́ọ̀lù last year so láti lè mark èyí ẹ̀ wọn ló wá ṣe ní ká ó dẹ̀ send owó yẹn sí wa gbà tó send owó yẹn sí wa bóyá on the 18 àṣìṣe lórí àdéhùn so náà gbà tó di 21 yẹn náà pè wá náà pè wá gbà tó dẹ̀ dé wọ́n ní kí ló ṣẹlẹ̀ nǹkan ní ara àwọn ìyá àdébí wọn lọ hospital bàtà débẹ̀ wọ́n ṣe test wọn ní malaria ní wọ́n dẹ̀ treat malaria so bàtà dẹ̀ treat malaria wọ́n kúrò lọ hospital yẹn ní on the 26. Comment nípa ọ̀sà. So ọ̀sà náà ní ojú wọn ló sàn ṣe wọ́n gbé kíní kan pé malaria ṣe so gbà tọ́dẹ̀ ṣe tọ́ ti rí pé wọ́n ti wà òkè wọ́n discharge wọ́n ti múra láti máa lọ location but a fẹ́ kí wọ́n lọ location pípọ́ wọn kì í rest rárá several times láti máa bá wọn jà lé lórí gbogbo gbà wọn kì í ní time rárá so àwa la pa fóònù wọn láti on the 21 tó ti dé sí wò àwa la pa fóònù wọn kẹ́ni kankan má bá wọn sọ kán tiẹ̀ fi rest kò sí nǹkan tá a fẹ́ gbà nù kú wọn níta fẹ́ kó ṣẹlẹ̀ náà ló padà ṣẹlẹ̀ wọn kì í sinmi so ìgbà tó dẹ̀ di tán discharge wọn on the 26 yẹn wọ́n wá sílé wọ́n wà lé wọ́n ti múra pọ́n tó fẹ́ máa lọ location a ní ẹ̀ lè lọ àfi kẹ́ dúró kẹ́ ṣògbà tó di on the 28 náà bẹ̀rẹ̀ sí ní ṣèṣùkẹ́ ìṣùkẹ́ ló wá ń ṣe wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n lé ṣùkẹ́ ṣó adẹ̀ lọ sí hospital yẹn pé ṣó kí ló fà tẹ́ṣùkẹ́ wọ́n dẹ̀ treat wọn pé normal náà bí tẹ́ṣùkẹ́ yẹn lè stop ọ̀gbà tí ò stop ẹni ẹ̀ ló wá refer bí ká máa lọ sí lautech lóyún yóò Ògbómọ̀ṣọ́ ṣó adẹ̀gbéra kúrò wọ́n fún wa ní refer letter láàárọ̀ àná ní nǹkan bíi 9 láàárọ̀ àná ṣó kò sí nǹkan tó ṣe wọ́n òun ló ṣe transfer owó sákàǹtì wa pé in case a lè dé bẹ́ẹ̀ ká fẹ́ náwó kò sí nǹkan tó mú so ó dẹ̀ kù cash tó wà nínú mọ́tò ẹ̀ ó kó gbogbo ẹ̀ lé wa lọ́wọ́ 300,000 níka gbà níka kó yẹn dání a lè ní ìdí cash so ó dẹ̀ send 1 million naira sákàǹtì wa so kò sí nǹkan tó ṣe ìgbà tá a tún lọ lójú ọ̀nà adé afẹ́wọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn ọlọ́pàá tún dá dúró pé àwọn ṣáà máa gbowó ó ní kán lọ bá Sanwó-Olú kán lọ gbowó lọ́dọ̀ Sanwó-Olú so kò ń ṣe nǹkan tó ṣe pé bí àbí ó wọ́ọ̀rì ẹ̀ tàbí nǹkan ẹ ti gẹ́tì bẹ́ẹ̀ ṣé òkò ń ṣe pé báyà nǹkan tó ṣètò ẹ̀ bàtà rẹ̀ dé lautech l'Ógbómọ̀ṣọ́ ó sọ̀kalẹ̀ ṣé fúnra dára ẹ̀ náà ló fẹsẹ̀ ara ẹ̀ kó sùn wọn tó ṣe. ẹ pẹ̀lẹ́ àpò ọ̀rọ̀ èèyàn sá gẹ́gẹ́ bí ẹbí ẹ̀yin tó súnmọ́ wọn ju àwa tí àwa ń ta lọ àtàwọn tó wà títí tó ń dúró dé wọn báyìí kí ẹ lè sọ nípa olóògbé àtàwọn tó tẹ́ ṣàfẹ́rí ẹ̀ nípa wọn. Ó lágbára lọ́dọ̀ because èmi ò mọ ẹni tó lè rò wọn lọ́dọ̀ ọ̀túnkọ́ tó jẹ́ bànújẹ́ ọkàn fún mi jù ní pé mọ́mí wá ṣèpò lọ́kọ̀ọ́tà fún mi ṣòfò yẹ kó jẹ́ tàyè ọ̀nà máa kú. Èmi ọ̀nàrẹ́bù ẹnjìnà Ìbámẹ́jì sọ àbíbí Táyọ̀ lórí rúmọ̀ èmi ni mo jẹ́ ìkẹrin sí Quadri ọmọ yẹn àbájọ ni wá láti ijọ́ Monday tó ti ṣẹlẹ̀ àbúrò wa tí máa ń tẹ̀lé kí tó jẹ́ lásìkò wa òjò òun ló pè pé ọ̀rẹ́ àwọn àtàpá ní ẹbí wọn fi wá gbé wọn wọ́n dẹ̀ gbé wọn ní family hospital wa which is Adesina hospital gbogbo rẹ́kọ̀dù bẹ́ẹ̀ ẹ bá fẹ́ lọ check lọ sáré ní ẹ̀kọ́ wọ́n dẹ̀ diagnose pé wọ́n ní malaria àti typhoid wọ́n dẹ̀ treat wọn nígbà dẹ̀ di ọjọ́ Monday wọ́n dẹ̀ discharge wa ní hospital níjọ́ Monday wọ́n dẹ̀ ní wípé àwọn ò lọ sí
wípé àwọn fẹ́ lọ rest káwọn tí wọ́n wá sínú ilé nígbà tí ọ̀sán àmọ́ lára dìgbẹ́ wọ́n lè traffic àmọ́ mọ́ àwọn agbésọ́gbọ̀ àti wa ẹni táwọn tẹ̀lé alájà gbé lọ síbẹ̀ ibẹ̀ ni wọ́n wà pé kí wọ́n rest wọ́n láwọn níṣẹ́ kan ní Sunday méjì Sunday ọ̀la so ibẹ̀ ni wọ́n wà wọ́n rest fún ọjọ́ Tuesday ó sáà di Wednesday lè sùkẹ́ bẹ̀rẹ̀ sí ṣe wọ́n èsùkẹ́ yẹn bẹ̀rẹ̀ ọ̀gbìn náà máa dà pé sùkẹ́ yìí kẹ́kẹ́ lóṣù lè sùkẹ́ adẹ̀ padà nígbà tó ti gbé ọ̀rọ̀ adẹ̀ gbé lọ sí hospital agbọ́n lọ sí yẹn hospital padà Dr. Okon òun lọ́yẹ̀ díjẹ́ hospital Ìwó òun lápá àlọ́ báyìí ló ń gbé káwáyà fọ́tò ní méjì níjọ́ tọ́ọ̀tì yẹn ló ṣe scan fún wa wọ́n gbà tí èsùkẹ́ yẹn tó ti kọ̀ tí ọ̀lọ́ pé kákúfẹ̀ kan kọrí sí LAUTECH ló fi fún wa ní discharge paper lánàá gbogbo dọ́kúmẹ̀tì yẹn ń bẹ ní LAUTECH ní rẹ́kọ̀dù mo jẹ́ fẹ́ lọ confirm ẹ̀ níbẹ̀ lọ́gbọ̀mọ̀sọ̀ báyìí ṣe débẹ̀ lọ́gbọ̀mọ̀sọ̀ lánàá fún ara ẹ̀ lẹ́lórí gbogbo àwọn ọlọ́pàá tá a bá lójú ọ̀nà ó lé ní mẹ́rin ní mú ṣeré ara rẹ̀ òwú ẹsẹ̀ rẹ̀ òwú nǹkan kò ẹ bá ní kidney problem ojú rẹ̀ òwú yóò ṣe everything kò ní kidney problem kò ní kankan. so nígbà tó lè dé bẹ́ẹ̀ lánàá ọba wọn sọ̀rọ̀ wọn bí lè rọ̀rọ̀ fún ẹ lọ sọ gbogbo ẹgbẹ́ pátá tí rìkọ̀dù ẹ̀ lẹ́tà wá ní mímí ìhun fẹ́ ṣíṣ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí fún wọ́n dẹ̀ fọlọ́ oxygen létí pé wọ́n máa lò but lẹ́tà wọ́n lè kọ́ sí yẹ kó máa lòkè ní kò lòkè ọ wálẹ̀ ìyẹn lọ́wọ́ bí ẹ̀ńtọ́ èdè ibẹ̀ kí ló lè fà pé ẹni ibẹ̀ ìgbà tá a kọ́ fi tẹ̀sì yẹn gan-an wọ́n ní à tẹ̀sì ilé ó sì nà mọ́nà pé kọ́ máa rẹ̀ sí mọ́nà mímí ìhun ò lòkè kí ló lè ṣẹlẹ̀ ẹ lọ bá professor tó wáyé ìdíbẹ̀ gangan ìyẹn lọ́wọ́ ni wọ́n gbé lọ sí dialysis lab níbẹ̀ yẹn pé kí wọ́n lọ gbé wọn síbẹ̀ nígbà tó dẹ̀ di nǹkan bí ara ń tù lẹ́gbẹ́ wọn bẹ̀ àwa tó kírun báyìí kò sọ padà bọ́ àyè pé ó improve dáadáa o pé kò sí wàhálà ibùdó wọ́n ní tàbá ìgbé àwọn ọ̀fẹ́ jẹ́ ká fi wọ́n sí public wall wípé nítorí wípé àwọn èèyàn wọ́n ń yá àwọn fọ́tò bá ṣe débẹ̀ pé èrò ti pọ̀ jù pé káàmì private alẹ́ ló ń private wọ́n ń tẹ́tẹ́tẹ́ pàṣẹ làwọn máa ń gbà fún private wall àwọn every blessed day so a ní pé kò sí wàhálà lẹ́tà ló ti padà pọ̀ wá wípé kíni kan ọmọ yìí wọ kankan pé wọ́n mọ̀ kú ikú bò nǹkan kan sí everything káàlì ti gidi bo ẹ̀mú ọlọ́mọ mu àkéètò ọkọ èmi pásánálì mọ̀ lówájú kọ́jẹ́ 30 million naira yìí san fún ara mi pásánálì yìí kò lè ṣe kọjọ́ mọ́ kíndìn pásánálì tó 25 million kíní kan million pásánálì mọ̀ ní tèmi gẹ́gẹ́ mi ó sì transfer rẹ̀ yìí ṣe gidi bo àwọn ẹsẹ̀ olóòsínú mọ̀lẹ́bí wa kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní family èmi gẹ́gẹ́ o ẹnjìnà sọ ìbò ìbámi jíde lèmi so kò sí nǹkan kan tí a fẹ́ pátá tí àwọn ò lè ṣe o kálíbó tó lówó dé àlẹ́ tọrọ owó láyé kálíbó tí ní kidney transplant lẹ́bàá ní àlẹ́ tọrọ owó nítọ́lọ́ ìṣẹ́fún nǹkan kò sí àkàn tí àwọn agbọ̀n pàṣẹ tí ọ̀gàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ẹgbẹ́ wọn àlẹ́ tọrọ owó kò ní kidney problem o agbàmúkàdàbọ̀ kálíbó yẹn ló bá pa wọn ó kún ọkọ̀ náà.